Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní, ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2025. Àkòrí: ẹ máa pa ẹ̀yà ara yín run. Ìwé orin ẹ̀rin àrún. Jésù, wọ́n ni tèmi láéláé. Ẹ̀kọ́ àkọ́sórí. Ṣùgbọ́n ẹ tètè máa wá ìjọba Ọlọ́run náà àti òdodo rẹ̀. Gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín. Ìwé MATIU orí 6 ẹsẹ̀ 23. Bíbélì kíkà. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 1 dé 8. Ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó lé ọwọ́ ọ̀tún Ọlọ́run. Ẹ máa ronú àwọn nǹkan tí ń bẹ lókè, kì í ṣe àwọn nǹkan tí ń bẹ ní ayé, nítorí ẹ̀yin ti kú, a sì fi ìyè yín pamọ́ pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Nígbà tí Kristi, ẹni tí ń ṣe ìyè wa, yóò farahàn, nígbà náà ni ẹ̀yin pẹ̀lú ó farahàn pẹ̀lú rẹ̀ nínú ògo. Nítorí náà, ẹ máa pa ẹ̀yà ara yín tí ń bẹ lé ayé run: àgbèrè, ìwà èérí, ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ búburú àti ojúkòkòrò tí í ṣe ìbọ̀rìṣà. Nítorí ohun tí ìbínú Ọlọ́run fi ń bọ̀ wá sórí àwọn ọmọ aláìgbọ́ràn, nínú èyí tí ẹ̀yin pẹ̀lú ti ń rìn nígbà kan rí, nígbà tí ẹ̀yin ti wà nínú nǹkan wọ̀nyí. Ṣùgbọ́n nísinsìnyí, ẹ fi gbogbo wọ̀nyí sílẹ̀ pẹ̀lú: ìbínú, ìrunú, àrankàn, ọ̀rọ̀ òdì àti ọ̀rọ̀ ìtìjú kúrò ní ẹnu yín. Ẹ̀kọ́ nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 1 dé 2. Ìpèníjà àpọ́sítélì Pọ́ọ̀lù sí gbogbo àwọn tí a ti jí dìde pẹ̀lú Kristi ní láti wá àwọn ohun tí ó wà lókè, níbi tí Kristi jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Èyí kì í ṣe èrò lásán, ṣùgbọ́n ó jẹ́ ìpè sí ìgbé ayé tí ó dá lórí ìmọ̀lára àti ìmọ̀ ọkàn ìjọba ọ̀run. Bí a bá ti ní ìrírí àjíǹde tẹ̀mí nítòótọ́ nípa ìgbàlà, ìwòye wa gbọ́dọ̀ yí padà. Ayọ̀ ayé àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé kò ní ṣàkóso wa mọ́. Kàkà bẹ́ẹ̀, ọkàn wa máa rọ̀ mọ́ àwọn ohun àìnípẹ̀kun, níbi tí Kristi ti ń jọba pẹ̀lú ògo. Nínú ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 3 àti 4, Pọ́ọ̀lù rán wa létí òtítọ́ ìpìlẹ̀ kan pé nítorí ẹ ti kú, ẹ̀mí yín sì ti farasin nínú Kristi. Èyí túmọ̀ sí pé ìwà àtijọ́ ti ẹ̀ṣẹ̀ àti ti àwa fúnra wa dá ti kú. Báyìí ni a gbé ní ìṣọ̀kan pẹ̀lú Kristi, àti pé ìdánimọ̀ wa ní ààbò nínú rẹ̀. Ìgbésí ayé tí ó farapamọ́ yìí fún wa ní ìdánilójú àti ìtọ́sọ́nà. A kò wà fún ayé yìí, ṣùgbọ́n fún ògo tí ń bọ̀. Nítorí náà, gbogbo ènìyàn gbọ́dọ̀ máa gbé ní mímọ́, kí wọ́n sì máa sọ àwọn ẹ̀yà ara wa tí ó wà lórí ilé ayé di mímọ́. Ìyẹn ni ìwà ẹ̀ṣẹ̀ wa àti ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ń bẹ lẹ́yìn wọn. Láti pa ẹ̀yà ara túmọ̀ sí láti mọ̀ọ́mọ̀ pa. Ní ìpinnu ní ojoojúmọ́, Pọ́ọ̀lù tò àwọn ẹ̀ṣẹ̀ bíi àgbèrè, panṣágà, ìwà ìmọ̀, ìfẹ́kúfẹ̀ẹ́ àti ìwọra tí í ṣe ìbọ̀rìṣà. Àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí ti ṣàkóso ìgbésí ayé wa nígbà kan rí, ṣùgbọ́n nísinsìnyí, gẹ́gẹ́ bí ìṣẹ̀dá tuntun nínú Kristi, a gbọ́dọ̀ kọ̀ wọ́n sílẹ̀. Ìgbésí ayé Kìrìsìtẹ́nì jẹ́ ìjagun ẹ̀mí lójoojúmọ́. A kì í fò sínú ìjẹ́mímọ́, a ń gbìyànjú láti jẹ́ mímọ́ nípa oore ọ̀fẹ́ rẹ̀ ni. Ẹ̀kọ́ àmúrelé. Nítorí bí ẹ̀yin bá wà láàyè nípa ti ara, ẹ ó kú, ṣùgbọ́n bí ẹ̀yin bá ti pasẹ̀ ẹ̀mí sọ àwọn iṣẹ́ ti ara di òkú, ẹ ó yè. Àdúrà. Olúwa, ràn mí lọ́wọ́ láti gbé ọkàn mi lé àwọn ohun tí ó wà lókè, àti nípasẹ̀ ẹ̀mí rẹ, pa gbogbo ìfẹ́ ọkàn àti ìhùwàsí ẹ̀ṣẹ̀ run nínú ayé mi. Jẹ́ kí ìgbésí ayé mi ṣe àfihàn ẹwà àti ìwà mímọ́ nínú Kristi lójoojúmọ́. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.